ewé àtegbò olórí burúkú wa sọ wọn fẹ́ wàásù fún mi pé kí má lo ewé àtegbò ara máa pa nínú ẹ̀dànù nǹkan tó gbà mí lẹ̀ rí kò kí kúrò lọ́wọ́ mi kò lè tán nílé mi ò fi ṣeré èso abèrèrè àti omi ọsàn wẹ́rẹ́ kì í ṣe inú bíbélì mo ti rí eléyìí kì í ṣe inú kòránì ló wà. wàá kú dànù gbé àkútú kú ẹ lọ́nà ọ̀run. odò tó bá gbàgbé orísun máa gbẹ dànù. Ọba àgbáyé ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ kó máa bèrè pé ta ló ń sọ̀rọ̀ ta ló fara kí látàárọ̀ èmi ló pè ní ọba àgbáyé worldwide ọba Solomoni ọba àgbáyé àrólé Ọbàtálá one worldwide. Odò tó bá gbàgbé orísun máa gbẹ ni mò ń pọ ẹ̀jẹ̀ ní mò ń pọ̀ lẹ́nu mo ta ilẹ̀ tó plot torí tọ̀rọ̀ tá ń sọ yìí lókè pupa nǹkan tó gbà mí lẹ̀ rí. Ewé àtegbò yìí ló gbà mí sílẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Lọ fẹ̀jẹ̀ Jésù wo àtọ̀sí okó ẹ máa rédé lọ fi ẹ̀jẹ̀ Jésù kó lọ fi wo àtọ̀sí okó ẹ máa jẹ́ ó máa dé wàá kú dànù tó bá dé tó bá kú Jésù á sọ pé wò má Jésù á dìnnà yẹn pé orí ẹ burú kí ló lọ́n sọ fún ẹ tẹ́lẹ̀ ó ní òun dá ewé oko fún lílò